أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات آمين وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين آمين يا الله يا رب يا مجيب الدعوات آمين tí kì í bá ṣe ti wípé kó mọ́ gbé fọ́tò míì bàbá sàrúdí ìjókòó wa níbí ìjókòó dùnú ni torí bí èèyàn bá wà nílé ẹni gbogbo ohun tí bá ń jẹ́ dáadáa tí bá ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ó gbúdọ̀ máa yọ ni nínú kó sì mọ̀ dùn mọ́ ní inú ni. àmọ́ bí wọ́n bá pèèyàn ní òṣìṣẹ́ kò sí bó tilẹ̀ òun kíṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bí wọ́n bá gbéṣẹ́ fún ẹ mọ́ sọ pé ò ṣe torí tíjọ́ mi tó bá ti ń kọsẹ́ wọn ni o wá ṣe nǹkan wá ní àyìn ṣe iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi àmọ́ àbí mo bízì àbí kò sáàyè níjọ́ mi ń bẹ tí wọ́n fẹ́ gbéṣẹ́ mi wá tí ó sì ní bízì wọ́n wá gbé fẹ́ lómi. àwọn akẹ́kọ̀ọ́ ti máa ń bẹ tí wọ́n ti pé bíyànjú bá ti wà nulẹ̀ yóò túra lẹ̀ ni ẹ̀rí pé ìgbà tí àfa wa olóko ànábì ìsọ̀lẹ̀ kan wọ́n ní ìyàwó àfa tí bá ń fún àfa ń stáì ọ̀rọ̀ yẹn ó tóbi púpọ̀ odidi ọ̀rọ̀ ni àmọ́ àwọn akẹ́kọ̀ọ́ ń bẹ wọn yé kọ́yà wọn yé lọ sukú ẹ̀ kódà bí wọn lọ sukú ẹ̀ wọn tún ní kọ́ ẹ̀ ìlàhámù làdùn níní kò sí bí a bá wà nulẹ̀ ìwọ obìnrin mọ́ fún ọkọ ẹ̀ tán yányán ni o káfà mọ́ sì béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ wípé ìbólé ti rí táǹkọ́ ẹ̀ ń sáyé eléyìí àwọn kankan ń bẹ èèyàn ti jú ń bẹ kódà kò sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bẹ kò dẹ̀ sí ṣéwù ń bẹ wọn yé ṣe ṣéwù nínú ilé àwọn sàrújì èyí ń ṣe ṣéwù lérí ìyàwó ẹ̀ ọ́ gbé láwàní sí ẹ̀gbẹ́ kan ọ́ wàá gbé gbogbo kíni ó wàá gbé jáde kódà tí ò bá mọ jáde tó tún wá tí ó mọ fi jáde dáadáa. eninu mo kí bàbá mi àgbà Maulana Sheikhul Ikhlas adamallahu hayatahu kíkí tí Maulana Sheikh Ibrahim Iyas radiyallahu ta'ala anhu tí wọ́n fi kí Sheikh Ahmadu Sukairaj. Salamu wa ida'o salamu minali bu'di dalilun ala sidikil mahabbati wal wudi dalilun ala sidikil mahabbati wal wudi. inú ilé Olorundare àbí kí n pé inú ilé Ikhlas inú ilé gbogbo wa ni ẹni tó bá yọrọ ẹ kó bẹ kò ní ká lùjọ náà. Salamu wa ida salamu minali bọ́ọ̀dì. Maulana Sheikh Lukman Salis. Dalilu ala sidikil mahabbati waliwodi. Dalilu ala sidikil mahabbati waliwodi. À ń fi kíkí ránṣẹ́ sínú ilé ohun gbogbo ìgbà torí pé a mọ̀ wípé nínú ilé tí wọ́n ti ń bẹ lọ́n káà náà mọ̀ ga sínú ilé ìkíláàsì wa. Dalilu ni ala sidikil mahabbati waliwodi. bàbá náà gba àṣekùn ìkíláàsì tòní bàbá àṣekùn Hilaldeen. bàbá olóríire onínúure oníwàre ẹlòmíì ní oríire sórí tó bá ní oríire tí o bá ní wàre oríire yẹn adorí burúkú. wàyí náà tilẹ̀ àjíṣà àmọ́ àkúfàkọ̀ dáná tí. bámi àgbà ṣe kúlùkù tọ̀wé náà aláàkálì sílùdì. kúlùkù tọ̀wé náà aláàkálì sílùdì. ọba àgbà Sàrújì ọmọ ìyá mi dáadáa ọlọ́mọdé burú fẹ́ nìkankan wa. ṣe rí ọ̀rọ̀ Ikhlas bàbá ṣe Abdul Ganiy kò gbúdọ̀ mọ́mọ́ rí bí ti ń rí wọn. àwọn ilé kan wà wọ́n ń jà ń bẹ̀ náà àmọ́ torí pé lẹ́yìn òtóbi kò yẹ ká gbọ́jà wọn ta. wàyí náà tilẹ̀ àjíṣà àmọ́ àkúfàkọ̀ dáná kúlùkù tọ̀wé náà aláàkọ́lì sílùú òde kúlùkù tọ̀wé náà.
kò sí ẹ̀gbọ́n àtàbúrò táwọn náà kì í jà bẹ́ẹ̀ kò sí ilé tí wọ́n ti kì í jà bí ilé yín ṣe mọ́ ni ò jẹ́ ká gbọ́jà yín ta. tí bàbá yín bá tóbi tí bàbá ẹlòmíì ò dẹ̀ tó bàbá yín dandan ni kó bú bàbá yín. aburú ní fọmọ kó máa bú bàbá tiẹ̀ kó máa wòran. aburú nìyẹn ọgọ nìyẹn wọ́n bú bàbá ẹ̀ ó sọ pé ọjọ́ kó èjì pé àbábú yẹ ó sọ pé ọjọ́ kó èjì pé ó ti pé oṣù síwájú ni. ṣe rí intakọ̀ máa fi sọ pé a mọ̀ ṣe sùúrù lẹ́kọ̀ọ̀kan òní pé nínú tá a fi ń mọ̀yàn léèyàn láyé tí wọ́n bá ti gbé nǹkan mẹ́rin kọjá lára rẹ̀ àní pé léèyàn á yàn lámọ̀ pé ẹ́. la yakmulu alimu wala waliyun fi maqamil ilmi wal wilayati. bẹ́ẹ̀ni. ata yubutala bi arba'in. fa in sabara ala dhalika jalahu lahu imama yuqtada bihi. láàmì àgbà olúwa ló ṣe rí bẹ́yàn bá ṣe plumber oníṣẹ́ olùfẹ́ kan plumber wọ́n á béèrè lọ́wọ́ ẹgbẹ́ sọ lè tọwọ́ bọ̀ gbẹ́. tó bá ti sọ pé ìwọ máa ń rera o lè tọwọ́ bọ̀ gbẹ́ wọ́n sọ pé kì í sọ̀nù ẹ̀. kó tó rin ọ̀nà kan wádìí pé kí ni wọ́n ń ṣe wọ́n lọ́nà yẹn bó o ní ti ń rí kí ni wọ́n máa ń fara kí bó o bá fẹ́ déèyàn láyè wàá fi ara kí àdánwò mẹ́rin tó o bá ti lè ṣe sùúrù látò pé elélérí rẹ tó o bá ti lè ṣe sùúrù padà sílé olórí ibú ni ọ́. Shamatatul a'da. bàbá Sàrújí èèyàn ò lè di àfáà táyé ò mọ̀ wò kọ́ ṣe ẹ́ rí pé kọ́lọ́run tó sọ wípé òun fi ànábì Ibrahim ṣe ìmáàmán àwọn oníṣibùtàlá Ibrahim rabbuhu bikalimati. wa ìṣibùtàlá Ibrahim rabbuhu bikalimati. fatamahunna. oníkọ́lá inni ja'iluka linnasi imama. Sheikh Lukman kéèyàn tí kó tó lè di ìmáàmù láyé táyé ò mọ̀ wò kọ́ ṣe àbí o fẹ́ di aláṣeyọrí táyé ò mọ̀ pé mo fẹ́ jọ lágbájá ó kọjá lérí afárá àdánwò tó o bá ti lè ṣe sùúrù tètè padà sílé o. Shamatatul a'dai. tó bá lè páàsì mẹ́rẹ̀ẹ̀rin tó ṣe sùúrù lérí ẹ̀ ẹ dákun Abdul Ganiy tó o bá lè ṣe sùúrù lérí ẹ̀ òun ni wàá ṣe di mẹ́ńtọ̀ tó o bá ti lè ṣe sùúrù àfa ò lè di mẹ́ńtọ̀ o ẹ jẹ́ ká lọ bí gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú tá a fẹ́ jọ tá à ń pàtàn wọn ẹ jẹ́ lọ bí wọ́n léèrè wípé kí lójú wọn rí kí wọ́n tó dàbà wọn ojú wọn rí gan wọ́n wá dákẹ́ láwọn àyè míì Ọlọ́run bá wọn fèsì kọ́lọ́run sì báyàn fèsì ojú kó fèsì fún ara rẹ lọ torí pé Ọlọ́run bá fèsì fún ọ tó bá yọrọ lára ọ̀tá rẹ wàá túbọ̀ ta kà ní pé Ọlọ́run yẹn rẹ tó bá wọn. Shamatatul a'dai. Shamatatul a'dai sórí tó bá ti jẹ́ olóríire àkọ́kọ́ ọ̀tá ò fẹnu gàn ẹ́ má máa sunkún pé wọ́n ń ṣọ̀tá rẹ̀ má máa sunkún pọ̀tà pọ̀ má máa sunkún pé àkíwá ló dé ìwọ nìkan ni eríire tó gbé wá náà ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn dọ̀tẹ́. Shamatatul a'dai. àgbàgbà àkọ́kọ́ nù bọ́ bá ti wá lè ṣe sùúrù lérí Shamatatul a'dai táwa ni ó ṣe sùúrù kì í ṣe pa ní kò dákẹ́ o sórí o ò lè jà o ò tún lè fàdúrà jagun ọ̀tá máa wìn yẹn o tábà ní o dákẹ́ kì í ṣe pa ní o mọ́ jà o mọ́ gbébọn la sọ mọ́ fi ìbọjà mọ́ fàdájà fi àdájà àwọn àdá kan wà tó jọ àdá fètè báyìí lọ sí èéfì wà tó lè fi jà àwọn nǹkan táwọn afáàmọ́ fi ń jà wà tó o bá ti lè ṣe sùúrù lérí yẹn wàá dẹni iwájú táwọn èèyàn mọ kọ́ṣe wàá wà nípò tí bàbá wa gbà Olorundare tàná wàá wà nípò tí wọ́n wà tàbí rántí etí yẹ̀ sí wọn lónìí wàá dépò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ń kọ́. Malamatul asdiqai. Malamatul asdiqai bàbá olúwa ló ṣe àwọn eríire kan wà tí o bá tì ní lára wàá máa rò pé àwọn èèyàn gba tiẹ̀ ni wàá mọ̀ pé táwọn oríire bá ṣẹ̀ wá ń ṣẹlẹ̀ ó mọ̀ pé ò lọ́rẹ̀ẹ́. Wa malamatul asdiqai. Sàrújí ọ̀rẹ́ a máa dédé di ọ̀tá lójijì a ní kí ló fà á kò sí nǹkan míì tó fàájú pé eríire tiẹ̀ ti ń pọ̀jù tiẹ̀ lọ ní bí eríire rẹ bá ti ń pọ̀jù tiwọn lọ wọ́n dọ̀tá rẹ̀. Wa malamatul asdiqai. ìgbà yẹn lẹ́mọ̀ gbọ́ wípé ta ni eré rẹ̀ pọ̀ òbí ara ṣe àwọn náà ṣáájú tiẹ̀ lọ́wọ́ òfin tí wọ́n fẹ́ lé wọn lọ́wọ́ ni. dákun kí ni mo ń ṣe ìwọ̀nà tó mọ̀ pé gbogbo táwọn èèyàn ṣe tí wọ́n fi dèèyàn ló mọ̀ ìgbà tó ti mọ̀ tí wọ́n lé nìkan ra mọ́tò ló mọ̀ tó lò
wọ́n ní kankan ló lo mọ́ tó sà nígbà tó mọ tí wọ́n fi ń ṣe kílé tí wò kú olójú kan. Wa malamatul asdiqai. àwọn ọ̀rẹ́ ò bu ọ bó ṣe bú àwọn bàbá Olorundare tàná nù malamatul asdiqai àwọn ọtọ́rí ọ̀tọ̀ ní kájọmọ̀ jókòó lọ́sàn-án kájọmọ̀ ṣeré pa ìrìn tó ní kálukú rìn lóru jura wọn lọ kìí ṣe kíkà mọ̀ rìn kúrin o. kájọ wá jókòó lọ́sàn-án nì kó tún wá dalẹ̀ káwa ti paradà ká ti rìn ní kílẹ̀ tí wàá mọ̀ kó wá rò pé bákan náà sì ni wá á ti rìn tí wò sí ń bẹ̀ mọ́. Wa malamatul asdiqai. Wa malamatul asdiqai. ẹlẹ́kẹta àbúbáàgùn ti dé. Wa tanul juhali. Tanul juhali nínú tó fi gbà wípé èèyàn ni ẹ́ àfáà ni ẹ́ wòlíì ni ẹ́ òní pé Tanul juhali ẹni tí ó mọ̀ ẹ́ gan ń bú ẹ ká tó wá pẹ́ ẹni tí ó mọ̀ ẹ́ ẹni tó dọ̀ ọmọ ó bú ẹ ká tó wá pẹ́ ẹni tí ó mọ̀ ẹ́ wọ́n wọ ẹ túrú ìwọ ló wàá pé Ọlọ́run dákun fi mí hàn wọ́n fi bí mo ti tó hàn wọ́n. Tanul juhali. sẹ́rí ọ̀tọ̀ ní kéèyàn kéwú ọ̀tọ̀ ní kéèyàn jó ní mímọ́ méjèèjì ò papọ̀ o ẹlòmíì sáádà kéwú ló wà lọ́yẹ̀ lẹ́fì kò kó ní mímọ́ kéwú ló mọ̀ kò ní mọ̀ gángan bẹ́ẹ̀ bá jẹ́ onímọ̀ sàn kò ní bú Olorundare. Wa tanul juhali. sórí tó bá jẹ́ onímọ̀ sàn ò ní bú Sheikh Ibrahim tó bá jẹ́ onímọ̀ sàn ò ní bú Sheikh Adam tó bá jẹ́ onímọ̀ sàn ò ní bú Sheikh Abdul tó bá jẹ́ onímọ̀ sàn onísúfì náà ò ní bú àwọn Ibnu Taymiya àìnímọ̀ ló yẹ ká máa fẹnu gúnra wa. Wa tanul juhali. níṣó ẹlẹ́gẹ̀rin. Wa hasadul ulama. Hasadul ulama lágùn bó lè fẹ́ paasi tó bá tiẹ̀ paasi lọ́dọ̀ àwọn èèyàn bó lọ́ọ́ ti paasi lọ́dọ̀ àwọn àfa. àwọn alájogó ti kára là ń mérí hàn là ń ṣe ẹ dákun bí wọ́n bá sínú wa tá a bá rí a rí i pé àṣẹ ejò ní ẹlòmíì. Wa hasadul ulama. Wa hasadul ulama. torí èèyàn sì rẹ́ ní sí ọ kò mí gbogbo àti ẹ bẹ́ẹ̀ èèyàn ń bẹ sunkún kò mí gbé ń bẹ kẹ́dùn Ọlọ́run ní máa ń fi ọ̀tá ẹni mẹ́rẹ̀ẹ̀rin yìí tábà ti lè paasi ń bẹ̀ àwa dé mọ̀kọ́mọ̀ tí bàbá wa gbà Olorundare dé kí ni mọ̀kọ́mọ̀ náà mọ̀kọ́mọ̀ ẹni mọ̀kọ́mọ̀ Ànábì Ibrahim. Mama yarigabu amilati Ibrahim illa man saziya nafsahu faqad istafaynahu fid dunya wa innahu fil akhirati lamina salihin. tó bá ti paasi mẹ́rẹ̀ẹ̀rin wá dé mọ̀kọ́mù yẹn àwọn èèyàn wà á kọ́ṣe rẹ̀ tàbá kẹ́nìkan tó lóun ò ní tẹ̀lé lásìkò òun àwọn àsọ̀fún kó gọ̀ kẹ́nìkan lóun ò ní ṣe súfilé ní ẹ̀sọ́ pé dìdìrín ni kódà ká tí wàá rán ní súfì náà tó wá lóun ò ní ṣe súnà ẹ̀sọ́ fún pé òun náà ponú. Mayarigabu amilati Ibrahim. àdìdúnú ilé kan gbogbo ẹ̀ àgùdọ̀ yára wa kọ̀dìríyà kò ní ya tìjàníyà àti kàdíríyà àti ìkìlàsíyà ìbára túná ṣàtàtàrà ní mánà wà àyídá wà kó lóyìn la àzákàlì kàmálì yòṣèrò wà kó lóyìn la àzákàlì kàmálì yòṣèrò. Ọlọ́run fẹ́ràn lájọ ń pè kíláàsì ọ̀tàrà wá sí abá àlùbáríkà Ọlọ́run ti wá gbé ẹ̀yìn kalẹ̀ pé gbogbo àwọn tó bá jẹ́ wọn bá bú àwọn bàbá wa yẹn ẹ mọ jẹ́ pàṣọ fún wọn ẹ sì lù wọ́n pẹ́ ẹ lù wọ́n pẹ́pẹ́pẹ́ ẹ lù wọ́n pẹ́pẹ́pẹ́ alibarika nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. èyí tá à ń ṣe lónìí ọlọ́mọ fi ṣàṣẹ wọn fún wa Sheikh wa Abdul Ganiy mujaddidul ikhlas adamallahu hayatahu. ṣé ìbí ni bàbá lẹ́nu yín náà mo fi pe àfa bẹ́ẹ̀ pé mujaddidul ikhlas ó ní bó ti ń rí ń dàbọ̀ látàná ń dàbọ̀ nígbà tó tún dé orí tí bí mo ṣe wulẹ̀ sí náà nù ó tún dà yàtọ̀ o. Allah. ó tún dá yàtọ̀ Ọlọ́run dákun Sheikh wa Abdul Ganiy Ọlọ́run mọ́ fi wọ́n pa yín lẹ́kún. Àmín. Ọlọ́run mọ́ fi wọ́n pa yín lẹ́kún. Àmín. Ọlọ́run mọ́ fi wọ́n pa yín lẹ́kún. ibi tó wù yín kẹ́gbẹ́ ìkìláàsì yìí dé Ọlọ́run jẹ́ gbé jù bẹ́ẹ̀ lọ. Àmín. pé gbà mí láyè kí n dé bí bàbá òde. Gbà mí láyè kí n dé bí bàbá òde. ṣàánú mi kójú tìyá mi lọ. ṣàánú mi kójú tìyá mi lọ. mójútó mi nílé pẹ̀lú lájò. mójútó mi nílé pẹ̀lú lájò. kérò ọ̀tá kó má ṣe lórí mi.
èrò ọ̀tá kó má ṣe lórí mi. Aṣáájú ni kẹ́ni Hafeedul ẹ̀yin mú ń dá wákà yẹn fún pé gbà ẹ́ láyè kó débi bàbá òde. Gbà ẹ́ láyè kó débi bàbá òde. Àrídọ́nà níbi rere ṣàánú rẹ bójú tìyá rẹ lọ. Ṣàánú rẹ bójú tìyá rẹ lọ. Mójútó ẹ̀ nílé pẹ̀lú làjò. Mójútó ẹ̀ nílé pẹ̀lú làjò. Olúwa kéré ọ̀tá kó má ṣe lórí rẹ̀. Kéré ọ̀tá kó má ṣe lórí rẹ̀. Àrídọ́nà ọ̀tá ń péjọ láti dójú tì mí o. Ọ̀tá ń péjọ láti dójú tì mí. Wọ́n parapọ̀ láti yẹ̀yẹ́ mi. Wọ́n parapọ̀ láti yẹ̀yẹ́ mi. Mo ti di ẹ̀mú Allahu Galibu. Mo ti di ẹ̀mú Allahu Galibu. Èrò ọ̀tá kó má ṣe lórí mi. Èrò ọ̀tá kó má ṣe lórí mi. Èrò ọ̀tá kó má ṣe lórí mi.